Àṣẹ lábára iyọ̀ ká bá ṣe ohun ire. Àṣẹ lábára iyọ̀ ká bá ṣe ohun ire. Yínká Ayéfẹ́lẹ́ ṣe lọ́ba ní iyọ̀ kan bá ṣe ohun ire. Àṣẹ lábára iyọ̀ kan bá ṣe ohun ire. Yínká ṣe lọ́ba ní iyọ̀ kan bá ṣe ohun ire. Àṣẹ lábára iyọ̀ kan bá ṣe ohun ire. Ẹ jẹ́ kó ní fábọ́fá, ẹ jẹ́ kó lọ̀ṣun bọ̀ṣun, ẹ jẹ́ kó ní fábọ́fá o, ẹ jẹ́ kó lọ̀ṣun bọ̀ṣun, ẹ jẹ́ kó lóró òṣòro, káyé kó lè gún, káyé kó lè gún, ẹ jẹ́ kó ní fábọ́fá, ẹ jẹ́ kó lọ̀ṣun bọ̀ṣun, ẹ jẹ́ kó ní fábọ́fá o, ẹ jẹ́ kó lọ̀ṣun bọ̀ṣun, ẹ jẹ́ kó lóró òṣòro, káyé kó lè gún. Ìpẹ̀lẹ́ níbẹ̀ ni kásán kalẹ̀ kó ikú àìjì, ikú ìdájí, mo kí gbogbo èèyàn tèmi láti Nàìjíríà ti dídé diaspora. Ìpẹ̀lẹ́ o lálọ́ pé lẹ́sọ̀rọ̀ ìjàre ìbámi sí ètò kẹjáde kẹjá kúdòdó kẹjáde káàkiri gbogbo àgbáyé kẹjáde oyè bàbá rẹ̀ olùṣẹ̀ṣe bàbá ẹ̀nà gbogbo èèyàn olùṣẹ̀ṣe àti àwọn tó kù àti gbogbo àwọn ọmọ wa tó ń jáde tó lọ́ọ́ máa gbé wọn jáde lẹ́nu tó mẹ́ta wọn ní wọlé lójijì lórúkọ Jésù ògo wa ti máa bú jáde ní lágbára Ọlọ́run Elédùmarè. Ẹ bá mi pín ètò ìka ìdọ́dọ̀ yẹn o ohun kẹjá mi lára lórí YouTube ìbá mi like ìbá mi share ìbá mi subscribe ìjàre ìní sọmọnù ọwọ́ kìíní sí ètò yìí ní fi gbọ́mọ sí lórí ti àbúrò ríà ẹ̀gbọ́n ríà ọmọ ríà ọmọ jòjò lórí a torí rẹ̀ mo ṣe jáde lónìí torí Yínká ọmọ Ayéfẹ́lẹ́ kí n bá gbọ́ ojú rí tó kí góòlù kéye tó kan tó gbé góòlù sọ́run wọn ti la náà ti la oríṣiríṣi ìṣòro kọjá ojú Yínká Ayéfẹ́lẹ́ ojú rẹ̀ máa rí tó kò lè wá sọ pé báwo ni ti ẹ̀yin oníṣẹ̀ṣe báwo ni níbo ètò bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ inú ìṣẹ̀ṣe náà bí wá sí inú ẹ̀ láti ń jẹ láti mú káwọn bàbá wa tó mú ẹ̀sìn wọn káwọn bàbá wa tó fi ìfẹ́ kan tó fi gba ẹ̀sìn kírísítẹ̀nì àti mùsùlùmí kan tó fi gbà wọ́n lálejò ó wá máa sọ pé tó níṣẹ̀ṣe báwo ni láéláé Yínká Ayéfẹ́lẹ́ ọmọ tó dáa tó ní ìtẹríba tó ní ìrẹ̀lẹ̀ ni láti ìgbà tó ti kọ́kọ́ níṣòro lọ́dún náà láyé Gbénga Adébóyè làwọn ti súnmọ́ láti mọ́ ojú ẹ̀ dẹ̀ rí tó kọ́lọ́n kó gbé jáde kó tó gbé dìde kógo rẹ̀ tó dìde ògo rẹ̀ ò dẹ̀ ní wọlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé kógo Yínká ayé wọn fẹ́lẹ́ wọlẹ̀ Ọlọ́run bá mi fún ọ ní sùúrù ògo ẹ̀ ò ní wọlẹ̀ o torí olóore aláàánú ni ẹ jẹ́ ká rojú olè ká dẹ̀rọ tó ṣe ká pẹ̀lú wọ́n máa ń ṣàánú àwọn èèyàn ṣé gbọ́ gbogbo ẹ̀yin bàbá wa bàbá mi látòrí bàbá mi Ọláyẹmí Ẹlẹ́dùúbọ àti bàbá mi Ọba Ẹ̀là Ìyí Èkìtì parapọ̀ lálọ́ pé ọmọ rẹ̀ ló ń sọ̀rọ̀ bàbá wa Ẹlẹ́dùúbọ yẹn nígbà tó máa ń ṣe ọdún gbogbo àwọn tó jẹ́ tètè bala máa ń lọ tá máa ń lọ bá wọn ṣe ọdún òun lórí wọn tí mo kọ lẹ́kùnrin tó máa ń kọ níbi fáwọn náà nìyẹn ìkọ̀ọ̀kan náà nìwá Ọlọ́run ọba ló kò pé méjì òun ló dá wa ló dá Christian ló dá òyìnbó ló dá gbogbo rẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín àwùjọ yín rè ẹni ṣùrùbù ẹni sọmọ ní gbogbo ẹ̀yin bàbá mi oníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin bàbá mi oníṣẹ̀ṣe ẹ bá mi jèbù rẹ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ bá mi jèbù rẹ o torí Ọlọ́run wọn ní eléyìí èyí tó mú ìwà ló ń jẹ ku ẹ̀dá. tí ń gba èèyàn kọ̀ọ̀kan tí ń gba obìnrin kọ̀ọ̀kan ìyẹn ẹ ti gbé lẹ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́ fẹ́ gbaṣẹ́ Olúwa bẹ́ẹ̀ níbo lẹ ti rí Ṣakí ni mo ti rí láti bá yín ṣe bẹ́ẹ̀ àpáyọ bẹ́ẹ̀ ṣé kò lè gbé yín kúrò láti mọ́lé. kì í ṣe n tó jọmọ́ pé bóyá bíi kíyàn rà tán bá pààyàn. ìgbà tí wọ́n tẹ́ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n yẹn ta ló ń bá yín fún lọ́mọ. àwọn ọmọ ti wà ń bẹ̀. àwọn ọmọ wo. n tí láwọn ọmọ tó máa bá mi lọ wá obìnrin tí wọ́n lè ṣe mo ti fi àwọn ọmọ sí díẹ̀ tí mò ń sanwó fún oṣooṣù. ẹ kọ́ tẹ́ ilé mélòó. ilé 3 ni mo kọ́. ẹ sì níyàwó ẹ bímọ. bẹ́ẹ̀. àwọn èèyàn tẹ́ ẹ̀ ń jẹ níbo lẹ ti ń dáná ẹ̀. tí n bá fẹ́ jẹ èèyàn báyẹn ó láwọn iṣẹ́ tó máa rí níhùn lára mi. irú àpáyọ yẹn tán bá ti fún òrìṣà yẹn ní ẹ̀jẹ̀ ní oṣù mo gbọ́dọ̀ jẹ́ páàtì yẹn láti lè jẹ́ kó rí nǹkan tó dìmú lára tèmi náà. ibẹ̀ nìkan yín mi níbọn kí ìbọn máa wọlé ibẹ̀ nìkan mú àdá wá kan ṣáyín kádà kan tá máa ṣáyín ládàá ó máa kán dànù ni. ibẹ̀ ni kí n fẹ́ rìnrìn àjò kí n wo bí ìrìn àjò gan ṣe máa rí. ibẹ̀ ni kí n pàdé ẹni tó lóun lágbára bíi tèmi náà kí n fi gbólóhùn rọ gbogbo tó bá ń bẹ láre. ẹni kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè jẹ́ assassin tó tẹ́ bá pàdé ẹ̀ kó lóun
kò sí ní tó jẹ ẹlẹ́ máa mú wá. wọn irú lòun ò tí ì tẹ́rí àgbà tó ń dókè mẹ́sì tí wọ́n ní eégbọn rè òun ló fà á. Yínká Ayéfẹ́lẹ́ níjọ́ tó ti bẹ̀rẹ̀ program ẹ̀ kò bá yẹn kankan wí, kò bẹ́lẹ̀ sí jà, kò bá kírísítẹ́nì jà. Tẹ́ ẹ bá wọ ọ́fíìsì Yínká Ayéfẹ́lẹ́ tó ti ń ṣe program, tẹ́ ẹ bá débẹ̀ ìṣe ló dàbí ibi tí wọ́n ti ń bọ Ifá ni, tó ti ń bọ Ọ̀rúnmìlà. Oníṣẹ̀ṣe ni Yínká Ayéfẹ́lẹ́, oníṣẹ̀ṣe ni. Kò fi ti Jésù tó gbà yẹn kò fi da ìṣẹ̀ṣe láàmú o, kò fi ṣe burúkú fi ṣẹ̀ṣe o, kò fi sọ̀rọ̀ ìṣẹ̀ṣe, kò fi sọ̀rọ̀ ìgé ìṣẹ̀ṣe. Ẹ bá mi dáríjì Yínká, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Wọ́n fi gbogbo Èkìtì, omi Èkìtì tá a mọ̀ lórúkọ Jésù mo fi bẹ̀ yín. Lórúkọ Ọlọ́run alágbára mo fi bẹ̀ yín, lórúkọ Oòduà Ọlọ́run tó dálé ayé mo fi bẹ̀ yín. Mo fi omi lálẹ́ gbogbo Kwara, Ọ̀yọ́ state, Ògùn state, Kwara state, Lagos state, Ọ̀ṣun, gbogbo ẹ̀ mo fi bẹ̀ yín o. Mo wá fi bàbá wa tó ṣe lórí gbogbo àwọn oníṣẹ̀ṣe tó jọba, bàbá wa Ọjájá, àfití ọ̀tẹ̀ jọlẹ̀, Ọọ̀ni of Ifẹ̀, mo fi bẹ̀ yín. Ẹ bá mi ṣàforíjì fún Yínká Ayéfẹ́lẹ́, ẹ̀ ní ṣubú, ẹ̀ ní sọmọnù. Gbogbo tó ń dùn yín nínú yín Ọlọ́run bá mi ṣe. Ìṣẹ̀ṣe yìí kò ní bàjẹ́, mo máa pọ̀ sí, mo máa lọ sókè sí ni. Gbogbo àwọn ògo wa wẹ́wẹ́ tó ṣẹ̀ṣẹ̀ dìde, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ògo yín ò ní wọlẹ̀ nínú ìṣẹ̀ṣe lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ bá mi ṣàforíjì fún Yínká Ayéfẹ́lẹ́. Ẹ bá mi ṣàforíjì fún program ẹ̀ tó ń ṣe yẹ, ó ṣe fún ẹni tó bá ní ìrírí ayé, ẹ tójú ẹ ti rí tó, kó máa wá síbẹ̀, kó máa sọ pé kó bá ìlójú ti rí, òun dẹ̀ ti yọ, Ọlọ́run dẹ̀ ti wọnú wọn. Òun ní program tó gbé kalẹ̀, òun kò dẹ̀ sọ̀rọ̀ sẹ́ni yẹn lẹ́nu. Ẹni yẹn fúnra rẹ̀ ló ń sọ gbogbo ohun tó yẹ kó sọ, kì í ṣe Yínká ló sọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bá mi ṣàforíjì fún ẹ ní sọmọnù lágbára Ọlọ́run. Ìdáwọ́lé yín ayé tó ayé sí rere gbogbo ẹ̀yin bàbá oníṣẹ̀ṣe lórúkọ Jésù Ọlọ́run alágbára, lórúkọ ìṣẹ̀ṣe tá à ń ṣe lórúkọ àti àwọn Muslim. Ilé ológo lọ́jọ́ tó bá dé ọjọ́ tí gbogbo bá wọlé sùn, gbogbo làmàdélé ológo. Àní fi ilé ológo, àní pàdánù ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ bá mi ṣàforíjì Yínká Ayéfẹ́lẹ́ torí Ọlọ́run. Ẹ má bínú o, ẹ jọ̀ọ́, ẹ jìbúrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀, mo bẹ̀ yín. Gbogbo ẹ̀yin bàbá oníṣẹ̀ṣe, bàbá mi ọba ẹ̀là, bàbá mi ẹlẹ́bùbọn, àti gbogbo ẹ̀yin ọmọ kéékèèké tó kù tẹ̀ṣẹ̀ṣẹ̀ jáde, tó gbóyin ṣẹ̀ṣẹ̀ jáde, ògo yín ò ní wọlẹ̀. Ìṣẹ̀ṣe á gbè yín, ọmọ ìlọ́mọ ọdọ́mọ yín. Ilẹ̀ Yorùbá kò ní parẹ́, ògo Yorùbá kò ní parẹ́. Gbogbo tó bá ti dáwọ́lé lórí nílẹ̀ Yorùbá máa yọrí sí rere. Ẹ bá mi ṣàforíjì fún Yínká Ayéfẹ́lẹ́ ọmọ yín nítorí Ọlọ́run. Torí Ọlọ́run o, kò ní táwọn oníṣẹ̀ṣe. Báwo ni o? Ta ni Ọlọ́run? Mo wà nínú àwọn fáǹsì rẹ o. Mo jáde, mo ṣe program bíi 4 kan tó di pé o jáde nígbà káwọn ará ti lára bí wá mú ẹ. Mo jáde, mo bá wọn fà wọ́n lágbo, èmi náà sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ lọ ní sùúrù, ta ni Ọlọ́run? Ẹ bá mi bá bàbá yìí sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, ẹ bá mi pé ètò yìí kó dọ̀dọ̀ wọn torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣàforíjì fún Yínká Ayéfẹ́lẹ́ o. Ẹ ní dààmú, ẹ ní sọmọnù o. Ògo ilẹ̀ Yorùbá, ògo gbogbo wa ṣojú wa lórúkọ Ọlọ́run alágbára Olódùmarè.